Yeah, ẹ káàsán, ẹ káàárọ̀ níbikíbi gbogbo ibi tí ẹ bá ti ń wò wá. Ẹ̀yin olólùfẹ́ Yorùbá Movie. Fíìmù yìí tẹ̀ ti wo part 1 rẹ̀. Part 2 ẹ̀ ló ti wà ní Yorùbá Plus sí Àjọngbọ̀lọ̀. Fíìmù tó dáa gan ni. Ẹ náà mọ̀ pé àwọn Yorùbá fíìmù a kì í gbé fíìmù gidi jáde wá fún yín. Àjọngbọ̀lọ̀ eléyìí fíìmù tó ṣẹ̀ṣẹ̀ jáde ni. Ó ti wà lórí Yorùbá Plus lọ́wọ́ báyìí. Òun ló trend lọ́wọ́ gbogbo ètò lọ́wọ́lọ́wọ́ báyìí. Àjọngbọ̀lọ̀ part 2 ó ti jáde sórí YouTube báyìí. Ẹ ti lọ wo, òun náà ló jáde, so mo ní kí láì fi tó yín létí nílé ní ẹ̀yin tẹ́ bá ti wò. Lẹ́dẹ̀ bá wọn subscribe sórí YouTube channel wa yìí, so àwọn máa fi fún yín latest update lórí gbogbo Yorùbá movie. Èyí tẹ́ bá dẹ̀ ti wo part 1 rẹ̀, tó yẹ pé part 2 nìkan lẹ́wọ̀ ẹ̀ tí wo part 1 àbí part 1 nìkan lẹ́wọ̀ ẹ̀ tí rí part 2, ẹ lè comment sórí comment section wa yìí, so àwọn máa fi fún yín ní update ibi tó wà àti fíìmù tẹ́ bá ti fẹ́ wò. Ẹ lè comment, tẹ́ bá subscribe sórí channel tiwa yìí náà. Àjọngbọ̀lọ̀ part 2 ó ti ń show lọ́wọ́ lórí Yorùbá Plus TV báyìí. Òun ló ń ta lẹ́hìn lọ́wọ́ gbogbo YouTube ẹ lọ wo. Fíìmù tẹ́ máa like ni ẹ lè regret pé ẹ waste data yín. Any movie tẹ́ bá ti fẹ́ wò náà, ẹ lè comment sórí YouTube wa yìí, a máa bá yín wá jáde. Dẹ̀ngẹ̀dẹ̀ máa gbàgbé àti turn subscribe button yín. Àwọn náà lè drop any latest movies where ẹ máa bá wa wò, ẹ máa share this with our family. We are into good movies. Yeah. Àjọngbọ̀lọ̀ part 2 òun ló ti jáde yìí báyìí, ó jáde lánàá. So fíìmù gidi ni. Èmi náà dẹ̀ wò, ìgbà tí mo wò mo ní kí n share rẹ̀ sí yín kí ẹ̀yin náà lè wò. Àjọngbọ̀lọ̀ part 2 fíìmù tó wà okay ni. Ó wà okay ni. Ẹ lè regret pé ẹ waste data yín, àbí ẹ lo data yín fún wò. Ó wà okay, fíìmù yẹn fíìmù gidi. Fíìmù tẹ́ bá dẹ̀ ti wò, tẹ́ bá rí mọ ibi tẹ́ máa ti wò yókù, ẹ lè comment, so a máa fi mú yín lọ ibi tó wà lọ́wọ́ kan náà ni. Àjọngbọ̀lọ̀ part 2 is a very fantastic movie. Ó wà movie tó yẹ pé mo wò ní 2025 èyí tó dáa ni. Mo ti wo part 1 rẹ̀, part 2 èmi dẹ̀ ti wò lánàá, so ẹ náà lè wo part 2 ní Yorùbá Plus. Èmi kàn ní kí n já yín sí ní báyìí.